Pẹ̀lú bí ètò ìdìbò ààrẹ ọdún 2027 bó ṣe ń súnmọ́lé bó ṣe ń kànlẹ̀kùn gbàngbàn, ọ̀kan pàtàkì lára àwọn gbajúgbajà olóṣèlú ilẹ̀ Haúsá tí ó tó lẹ́nu dáadáa tó sì jẹ́ alátìlẹ́yìn àti ògúnnágbòǹgbò ọ̀rẹ́ fún olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyún Alhaji Kashim Imam, kó là ń sọ nípa ẹ̀. Ó mà ti kúrò lẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ti kéde pé òun ò ṣàtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́, àti wípé orogún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yan Alhaji Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà tó tún díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àtọdún 2023 ìní òun yóò ṣe àtìlẹ́yìn fún báyìí láti di ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà àti láti gba orílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ lọ́wọ́ bó ṣe ní Tinubu ó ṣe Nàìjíríà níṣekúṣe. Ẹ rántí wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú wọn ti bẹ̀rẹ̀ ètò ìdìbò abẹ́lé wọn tí wọn yóò fi yan olùdíje fún ipò ààrẹ wọn, èyí tí wọ́n ń pè ní primary election, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn olóṣèlú tó fẹ́ díje du ipò ààrẹ lọ́dún 2027 wọ́n ti ń farahàn. Ìjọba bá ti yọwọ́ Tinubu àti Àtíkù tán, àwọn tó tún ti kéde pé ó wu àwọn láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 ní olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 yan ọ̀gbẹ́ni Peter Gregory Obi àti ẹni tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ìrìnnà orílẹ̀-èdè tẹ́lẹ̀ tó tún fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀, ìyẹn Honorable Rotimi Amaechi. Àwọn náà wọ́n ti kéde wípé àwọn yóò díje du ipò ààrẹ ní ọdún 2027 tó ń bọ̀. Ṣá o, lórí gbogbo eléyìí àtàtìkù ní o àti Peter Obi ní àti Rotimi Amaechi ní inú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta kóra wọn sí ipò wọn yóò jọ ṣiṣẹ́ papọ̀ láti gba ìjọba lọ́wọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. Ṣùgbọ́n tó jẹ́ pé bí wọ́n ṣe ń sáré kiri ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà, òun náà mà dúró tóun náà sì ti bẹ̀rẹ̀ oríṣiríṣi ìgbésẹ̀ lórí bí ìmọ̀ àwọn alátakò bí ó ṣe ní jọ tí òun yóò fi ẹ̀yìn gbogbo wọn janlẹ̀, pàápàá bó ṣe jẹ́ pé gbogbo àwọn olóṣèlú ọ̀pọ̀ àwọn olóṣèlú alátakò pàápàá àwọn gómìnà àtàwọn aṣòfin l'Àbújá ni wọ́n ti ń fi ẹgbẹ́ òṣèlú alátakò sílẹ̀ tí wọ́n ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ṣá o, ọ̀kan lára àwọn alágbára ilẹ̀ Haúsá ní Kashim Imam, bẹ́ẹ̀ lòun náà gbajúmọ̀ dáadáa tó sì jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Tinubu. Kódà ó ṣàtìlẹ́yìn fún Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023, ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tá a wà náà yìí ni Kashim Imam ló kéde ipò òun ti kúrò lẹ́yìn Tinubu báyìí o, àti pé òun ti fòpin sí ọ̀rẹ́ ọlọ́dún 36 36 years friendship táwọn jọ ń ṣe, nítorí ó ní Tinubu ti dá Nàìjíríà rú tí nǹkan ti bàjẹ́ mọ́ lórí, tó sì ní orogún Tinubu Alhaji Atiku Abubakar ni òun yóò ṣe àtìlẹ́yìn fún báyìí láti yọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú wàhálà.